Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Ó ń sọ ọjọ́ bí o ọmọ Awólẹ́yẹ ló ń sọ ọjọ́ bí o ẹ jẹ́ abájọ ẹ jẹ́ abayọ̀ Mr. Michael ó kú oríire. Àpátẹ́wì dé yàgò ẹ̀bìlà ọ̀nà ìdálẹ̀ kì í ṣe bí àìkú gìrìwọ̀ pọ́nmẹ́lẹ́gbẹ̀rí ẹ̀jẹ̀ máa kó lórí rẹ̀ dé ènìyàn. Mr. Sunday Michael ẹ̀dá kúkúrú tí ń fi kúkúrú wù ní ẹni dúdú tí ń fi dúdú wù ní. Ìwọ ni mo rí tí mo kápọ̀ lápò, ìwọ ni mo rí tí mo kápọ̀ lápò, ìwọ ni mo fojú kan ní tí mo ká pata lórí àpáta. Ọmọ Awólẹ́yẹ mọ́ gbọ́ mi ìwọ lèmi kó rọrẹ́ fún. Olówó orí ayé eré bàbá àwọn alálùbáríkà ọmọ Ìkẹ́rẹ́ Èkìtì níjẹ̀lé bàbá tó bí ọlọ́mọ òkè kẹrẹ́ ní tìyín látòlé ẹ̀dẹ́mọ́ ńlá o. Ọmọ olórẹ̀ gìnìgìnì ọmọ atakùn mókè ọrùngùn ọmọ abẹ́bí gúnyán ọ̀run máa wò lẹ̀ máa rọra ọmọ olókè méjì takọ́tabo olóṣùn ọ̀run kẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ̀ bàbá òkè. Ìwọ lọmọ àbágbàmí èyí gbàmí ìwọ lọmọ àgbàgbà bí àti alápá fáàrí ìwọ lọmọ ejú kèé bojú lẹ́rù ìwọ lọmọ ẹkùn ọmọ ẹrùkúlùjì ọmọ ògẹ́rẹ́kẹtọ níyànà mo kí ọ kú ọdún okú ìyèdùn àṣeyí àṣàmọ́dún ṣẹ̀mí ọdọọdún báyìí ní sápó orúwé ọdọọdún lẹ́rùwá wà ọdọọdún ló mọ bí ọbẹ̀ níbẹ̀ ṣàtẹ̀pẹ́lẹsẹ̀ rí àtẹ̀nà ẹ̀dẹ́ èèyàn tó bá ní kó má pẹ̀láyé àbẹ́ni tó bá ní kó má ṣe tìyẹ ọrùn ó mọ wọrú wọn níbẹ̀ ní tó ru sìmẹ́ǹtì mẹ́fà pọ̀ ẹ̀yà kàlà ni ó mọ̀ sí kú gbogbo ẹni tó bá ní kó mọ̀ jẹun ọmọ. àyùnlọ àyùnbọ̀ lọ́wọ́ yẹnu bó bá ti ń lọrẹ ló máa bọ̀ ọ́ lé. Àpátẹ́wì lèmi jẹ́ kó bá lẹ́ni tó fi yín pé ta ló kọrin ewì sínú àwọ̀ ẹjẹ́ kó máa yé wọn pọ́nmọ kékeré kan ní Àpátẹ́wì ní jẹ́ bóyin bá ṣe tán oyin alọ́nú kókó òbí bá bẹ̀rẹ̀ bòjò bá ṣe tán abẹ̀rẹ̀ bòjò agbẹ́ra ó tinú sàrẹ̀ tó kọ́lé sí Àpátẹ́wì mo ṣe tán mo gbéra mo ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ tí mo jáde gbogbo ilẹ̀ kílẹ̀. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more.